Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń kọ ìròyìn bíi àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa a kúkú dúpẹ́ fún gbogbo bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní dì. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ni orúkọ títí èmi kò yí padà. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni ASUU tún kìlọ̀ pé òun lè dá iṣẹ́ dúró ní àwọn yunifásítì kan ní Èkó, Gombe àti Plateau. Ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà tí a mọ̀ sí ASUU ti tún fi ìkìlọ̀ hàn pé òun lè dá iṣẹ́ dúró ní àwọn yunifásítì kan tó wà ní ìpínlẹ̀ Èkó, Gombe àti Plateau bí àwọn ìṣòro tí wọ́n ń kojú kò bá yanjú. Gẹ́gẹ́ bí ìròyìn Jígí Alára ṣe sọ, àwọn ẹ̀ka ASUU ní àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyí sọ pé àwọn ti ń bá àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ àti ìjọba sọ̀rọ̀ fún ìgbà pípẹ́, ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn ohun tí wọ́n béèrè kò tíì ní ojútùú. Àwọn olórí ASUU sọ pé ohun tó ń fa ìbànújẹ́ wọn ni pé àwọn ìṣòro tó kan owó oṣù, owó ìrànwọ́ iṣẹ́, ìgbéga nínú iṣẹ́ àti ìṣàkóso àwọn ilé ẹ̀kọ́ kan kò tíì yanjú. Wọ́n sọ pé àwọn ti fi ọ̀pọ̀ lẹ́tà ránṣẹ́ sí àwọn aláṣẹ, wọ́n sì ti ṣe ọ̀pọ̀ ìpàdé, ṣùgbọ́n wọ́n ní àwọn ìlérí tí wọ́n gbọ́ kò tíì di òtítọ́. Yunifásítì ìpínlẹ̀ Èkó, àwọn olùkọ́ sọ pé wọ́n ń retí àwọn aláṣẹ yóò yára yanjú àwọn ọ̀ràn tó kù kí Èkó má bàa dà sẹ́yìn. Ní Yunifásítì ìpínlẹ̀ Gombe àti Yunifásítì ìpínlẹ̀ Plateau náà, ASUU sọ pé bí kò bá sí ìgbésẹ̀ kíákíá láti ọ̀dọ̀ àwọn aláṣẹ, àwọn ọmọ ẹgbẹ́ lè pinnu láti dá iṣẹ́ dúró. Ọ̀kan lára àwọn olórí ẹgbẹ́ náà sọ pé a kò fẹ́ kí ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ dáwọ́ dúró, ṣùgbọ́n a tún fẹ́ kí àwọn aláṣẹ bọ̀wọ̀ fún àwọn àdéhùn tí wọ́n ti ṣe. Àwọn akẹ́kọ̀ọ́ ní àwọn ilé ẹ̀kọ́ náà sọ pé ìròyìn yìí mú ìbànújẹ́ bá àwọn. Wọ́n ní ọ̀pọ̀ nínú wọn ti ní ìrírí ìkọ̀sẹ̀ ASUU tẹ́lẹ̀, wọ́n sì mọ bí ó ṣe lè ní ipa lórí ẹ̀kọ́ wọn. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ sọ pé a fẹ́ kí ìjọba àti ASUU bá ara wọn sọ̀rọ̀ kí wọ́n sì rí ojútùú. A kò fẹ́ kí àkókò ẹ̀kọ́ wa tún gùn sí i. Àwọn òbí náà ti bẹ̀rẹ̀ sí ń ké sí ìjọba àti àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ pé kí wọ́n yára ṣe ohun tó yẹ, kí wọ́n ní ìkọ̀sẹ̀ míì lè fa ìṣòro fún àwọn ọmọ wọn àti fún àwọn ìdílé. Àwọn amòye lórí ẹ̀kọ́ sọ pé ìjíròrò àti ìfọ̀rọ̀wérọ̀ ní ọ̀nà tó dára jùlọ láti yanjú àríyànjiyàn. Wọ́n ní gbogbo ẹgbẹ́ gbọdọ̀ ṣiṣẹ́ pọ̀ nítorí ire àwọn akẹ́kọ̀ọ́ àti ọjọ́ iwájú ẹ̀kọ́ ní Nàìjíríà. Títí di àsìkò tí à ń ṣàkójọ ìròyìn yìí, Jígí Alára kò tíì kéde ìkọ̀sẹ̀ kankan. Ohun tí ẹgbẹ́ náà ṣe ni pé ó fi ìkìlọ̀ hàn pé ìkọ̀sẹ̀ lè ṣẹlẹ̀ bí àwọn ìṣòro náà kò bá yanjú. Níparí, ọ̀pọ̀ aráàlú ń retí pé ìjọba, àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ àti ASUU yóò tẹ̀síwájú nínú ìjíròrò kí wọ́n sì rí ojútùú tó máa jẹ́ kí ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ má bàa dà sẹ́yìn. Ẹ ṣé, báyìí ni a rí mọ fún ìròyìn títí òní. Ó dàbọ̀. Jígí Alára, ìkànnì
Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.